Hello, ẹ̀yin èèyàn wa. Ṣé bí gbogbo wa náà ṣe máa wòran ni? A ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ti fún wa ní encouragement. Ọlọ́run ti back wa fún ti Yorùbá nation yìí. Lágbára Kristi ọba ìyanu. Lágbára ẹ̀jẹ̀ Jesu ọba ìyanu. A máa gba Yorùbá nation yìí wá. A máa gba Yorùbá nation yìí because eléyìí ti pọ̀ jù. Bàbá Tinubu wọ́n ti fẹ́ dá nǹkan lẹ̀. Wọ́n lọ ń dá nǹkan lẹ̀. Kò sí nǹkan tó fẹ́ dá. Bàbá Tinubu ẹ lọ ṣọ́ra yín gidi gan. Ẹ lọ ṣọ́ra yín gidi gan. Tẹ́ ẹ bá fẹ́ kí àwọn ogun ọ̀run kan rí sí ìjọba yín torí wọ́n rárá ń sọ fún yín ẹ fẹ́ gbọ́. Wọ́n lọ ń report. Wọ́n ní kí ló dé tí bàbá tí Sunday Igboho máa ṣe kiri. Wọ́n lọ ń compare. Wọ́n lọ ń compare ti Nnamdi Kanu. Báwo lẹ ṣe fẹ́ fi báwo ló ṣe jọra wọn? Ẹ rò pé ìtẹ̀ṣe fún Nnamdi Kanu tẹ́pa ayé ẹ̀ tẹ́pa bàbá ẹ̀ tẹ́lẹ̀ pa gbogbo àwọn family tẹ́lẹ̀ jó ìṣe live bọ̀bọ̀ yẹn tẹ́ sọ́ di kòròfo tẹ́ tó lọ só mọ́lẹ̀ bí ẹran. Ọlọ́run ò ní gbà fún yín o. Ẹ má fi yẹn wé o. Tẹ́ bá ṣe ti Sunday bẹ́ẹ̀ yẹn. Tẹ́ bá lọ fi ti Igboho tí Kanu máa wé o. Àwọn ogun ọ̀run máa ṣí nọ́mbò yín ni o. Kẹ́yà ṣọ́ ara yín gidi gan ẹ̀yin àti gbogbo àwọn ẹgbẹ́ Sátánì tẹ́ lọ ń kó káàkiri. Torí a mọ̀ pé ìjọba èṣù ló ń rúlù Nàìjíríà. Ọlọ́run ò dẹ̀ ní fún ìjọba èṣù ṣe. Lágbára Kristi Ọlọ́run ò ní fún ìjọba èṣù ṣe. Ìjọba èṣù máa mọ́fo ni. Lágbára ló máa consume by fire of God. Kí ló dé? Kí ló dé tẹ́ wà nínú òkùnkùn tẹ́ ń tàpá sí mọ́lẹ̀? Ìyà máa jẹ yín. Ọlọ́run ẹlẹ́dàá àwọn ogun ọ̀run máa fìyà jẹ yín. Tẹ́ bá rí sí Sunday Igboho, Ọlọ́run máa fìyà jẹ yín because ọmọ yìí, ẹ wo gbogbo nǹkan tó ń kalẹ̀. Àwọn ọmọ ò lè ṣiṣẹ́ kán jèrè. Wọ́n á ṣiṣẹ́ oko wọn. Ẹ kó gbogbo nǹkan. Òun ló jẹ́ kí gbogbo oúnjẹ máa wọ́n ní Nàìjíríà. Bàbá Tinubu, ìkà ni yín o. Ìkà ni yín o. Ẹ wo situation Nàìjíríà. Ẹ sọ pé ẹ fẹ́ pa gbogbo èèyàn. Ọlọ́run ò ní gbà fún yín. Tẹ́ bá sọ pé ẹ fẹ́ fi pa àwọn èèyàn. Ọlọ́run ò ní gbà fún yín torí a mọ̀ pé ìjọba èṣù lẹ fẹ́ wá rúlù Nàìjíríà. Ọlọ́run ò dẹ̀ ní fún yín ṣe lágbára Kristi ọba ìyanu. Kí ló dé? Àwọn èèyàn wọ́n gbin àgbàdo, wọ́n gbin iṣu, wọ́n gbin ẹ̀gẹ́, wọ́n gbin gbogbo ẹ̀. Ẹ dẹ̀ wá wímọ̀ pọ̀ pẹ̀lú àwọn Fúlàní. Ẹ wá ní kán lọ máa jẹ nǹkan ohun ọ̀gbìn àwọn Yorùbá. Ṣé àwọn Yorùbá tó bẹ́ẹ̀ láti wọnú oko àwọn mọ́là kán lọ ṣe irú ọṣẹ́ tó ń ṣe nílẹ̀ Yorùbá? Kí ló dé bàbá Tinubu? Ṣé fẹ́ pààyàn? Eléyìí tí ẹ ti fi hàn pé ẹ fẹ́ pààyàn. Ìmúra tẹ́ múra ní Nàìjíríà yìí pé ẹ fẹ́ wá pààyàn ni. Ọlọ́run ò ní fún yín ṣe lágbára Kristi. Wọ́n láti máa wọ́n ní ṣèbí èèyàn ni ṣèbí èèyàn wa ni ẹni tó wà lórí oyè. Àti ẹ̀gbọ́gbà ti Nnamdi. Èsì pé kí ló ń jẹ́ Buhari. Pé ó ṣe ìtanú pé ìgbà tí Kanu kì í ṣe ọmọ Hausa àbọ̀ ọmọ kìnní kan. Tribalism wọ́n fi yẹn kùn. Wọ́n so ọmọ yẹn mọ́lẹ̀ bí ti ẹran. Bọ̀bọ́ yẹn yìí wà ń bẹ̀ láti 2021 títí di àsìkò tá a wà yìí. Kí ló dé? Tẹ́ bá pètè pé dánrú ẹ̀ wò. Tẹ́ bá dánrú ẹ̀ wò. Ogun ọ̀run máa ṣíná lé yín lórí ni. Aṣọ rock máa gbóná mọ́ yín lára ni. Ilé ò ní gbà yín, ọ̀nà ò ní gbà yín. Tẹ́ bá dánrú ẹ̀ tẹ́ bá fọwọ́ kan Sunday Igboho. Pé nǹkan tọ́mọ yẹn tí Sunday Igboho ń ṣe pé kò right. Ó right ìbàjẹ́. Àwọn ogun ọ̀run tẹ̀lé. Wọ́n bá ṣe rally yẹn. Rally tó ń ṣe yẹn fi pé bóyá lásán. Àbí ẹ̀yin lẹ kó sínú tó sọ pé ó fẹ́ ṣe kíni yẹn. Àwọn ogun ọ̀run náà bá plan kíni yẹn. Tẹ́ bá try nǹkan tẹ́ ṣe fún Nnamdi Kanu. Tẹ́ bá sọ pé ẹ fẹ́ try ẹ̀ fún Sunday Igboho. Ẹ máa jóná tọmọtọmọ lágbára Kristi. Kí ló dé? Kí ló dé? Bàbá Tinubu kí ló dé? Ìgbésẹ̀ tí Sunday Igboho ìgbésẹ̀ aláyọ̀, ìgbésẹ̀ tó unique ni. Ìgbésẹ̀ gidi gan ni. Ẹ dẹ̀ wá fẹ́ dà gbogbo ẹ̀rú. Ẹ ní kí wọ́n lọ ṣe kí ló dé tí Sunday lọ gbé ìgbésẹ̀ ní London. Kò ṣe ní gbé ìgbésẹ̀. Àgbàtàn náà ń gbọ̀lẹ̀. Nígbà tá a wà ní Nàìjíríà tẹ́ fẹ́ pa wá. Ẹ ní káwọn Nàìjíríà má lọ kígbe bá àwọn British pé kán gbà wá. Bíbélì sọ pé ìbùkún ni fún onílàjà ọmọ Ọlọ́run la máa pè.
lá máa pè wọ́n. Torí ẹ̀ lẹ́ni ẹlẹ́ni ṣe sá lọ bá àwọn British pé kán gbà wá. Ẹ wá ń sọ̀sọkúsọ. Tẹ́ ẹ bá lọ́wọ́ sí nǹkan ẹ fi wá sílẹ̀. Ẹ fi Yorùbá lẹ̀, ẹ fi wá sílẹ̀ ká lọ ṣe tiwa. Àwọn Igbo ní kẹ́ fi wọ́n lẹ̀ kán lọ ṣe tiwọn. Àwọn Yorùbá náà ní kẹ́ fi wọ́n lẹ̀ kán lọ ṣe tiwọn. Ẹni ńlá. Ṣẹ́rí ti Sunday yóò ti bu yín lọ́wọ́ o. Tẹ́ bá try láti gbé ìgbésẹ̀ ìbú tẹ́ sọ pé ẹ fẹ́ tẹ́ bá gbé nítorí Sunday Igboho lágbára Kristi kò ní ṣeé ṣe fún yín. Kò ní bọ́ sí fún yín. Lágbára Kristi kò ní bọ́ sí fún yín. Lágbára ẹ̀jẹ̀ Jesu kò ní bọ́ sí fún yín. Tá aláàárọ̀ bá sọ pé máa bọ́ sí ọlọ́sàn ò ní gbà. Àbẹ́ẹ̀ náà ni tá ọlọ́sàn bá sọ pé alálẹ̀ ò ní gbà. Lágbára ẹ̀jẹ̀ Jesu. Ẹ̀yin tẹ́tí kẹ́sẹ̀ sí kòtò tán. Ẹ̀dẹ̀ tó nǹkan ayé yè wọ̀n yín. Tí ẹ̀ nífẹ̀ẹ́ ara yín, ẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀mí yín. Nígbò jẹ́ pé ẹ̀mí ẹlẹ́mìí gan kò jọ yín lójú. Ẹ̀mí tí yín ò jọ yín lójú báwo lẹ̀mí ẹlẹ́mìí ṣe fẹ́ jọ yín lójú. Bẹ́ẹ̀ tí wọ́n sọ pé ẹ fẹ́ máa mú àwọn ọmọ Nàìjíríà lẹ́rú àbí ẹ fẹ́ máa pa wọ́n pakúpa. Lágbára ẹ̀jẹ̀ Jesu arígi tó bá ṣẹ́gi ó máa forí ara ẹ̀ gbé nǹkan. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ẹ lè rí wọn pa wọ́n. Ẹ lè máa pa wọ́n lábẹ́lẹ̀ o. Bẹ́ẹ̀ tí eléyìí tó wà visible yìí tí Sunday ti gbé ìgbésẹ̀ àtàtà ló lọ gbé. Ọlọ́run á dẹ̀ ràn lọ́wọ́. Ọlọ́run á dẹ̀ ràn Nàìjíríà lọ́wọ́. Àwọn agitator Yorùbá agitator Ọlọ́run á ràn wá lọ́wọ́. Tẹ́ bá sọ pé ẹ̀ ní gbà kò ní ṣojú yín ó máa ṣẹ̀yìn yín lágbára ẹ̀jẹ̀ Jesu. Ẹnikẹ́ni tó bá sọ pé gbogbo ìgbésẹ̀ tí Sunday ṣe pé ó máa fi ìyà jẹ àbí ó fẹ́ gbìjà ogun sí, ogun ọ̀run máa ṣíná bò wọ́n. Ogun ọ̀run máa gbé wọn dè. Lágbára ẹ̀jẹ̀ Jesu Ọlọ́run á gbé wọn dè. Àwọn ogun ọ̀run á gbé wọn dè. Kí ló dé? Ṣé ẹ fẹ́ pa wá ní Nàìjíríà? Ẹ fẹ́ pa wá tán ní Nàìjíríà? Ẹ lè rí wa pa o. Ẹ̀jẹ̀ wa ti korò. Lọ́tẹ̀ yìí ẹ̀jẹ̀ àwọn ọmọ Nàìjíríà ti korò. Ẹ fi wá lọ́rùn ilẹ̀ ẹ jẹ́ ká lọ dá dúró. Ẹ jẹ́ ká lọ dá dúró. Bàbá Tinubu ẹ release Yorùbá kan lọ dá wọn dúró. Ẹ fẹ́ máa pa ọ ní kán máa lọ. Kẹ pa wọ́n tán. Kẹ sọ pé kẹ lè máa rí èèyàn pa. Ẹ ti fail eléyìí tí bu yín lọ́wọ́ ti ṣì. Lágbára Kristi ayọ̀ èsì ayọ̀ la máa gbọ́. Lágbára Ọlọ́run ọba ìyanu èsì ayọ̀ la máa gbọ́. Ní èsì Sunday gbogbo ti tẹsẹ̀ bọ́ yìí. Lágbára Kristi ó máa ṣe é ṣe fún wa. Á ṣe é ṣe fún wa. Tẹ́ bá dán wẹ̀ dán tán. Bàbá Tinubu àti gbogbo ẹ̀yin ìkà ẹ̀yin ọmọ èèyàn tẹ́ ní ìkà ní Yorùbá agitation tẹ́ fẹ́ kó ṣe é ṣe. Ó máa ṣe yín ni. Àwọn ogun ọ̀run ló máa gbé yín dè. Lágbára Kristi àwọn ogun ọ̀run ló máa gbé yín dè. Kí ló dé? Tẹ́ bá rí sí Sunday tẹ́ bá jẹ́ kí Sunday tẹ́ bá kí Yorùbá lọ. Ẹ̀yin náà ẹ rí náà kànga. Ẹ máa rí ẹgbàá lọ́tùn lósì tó máa jó yín tẹ́lẹ̀ ní mọ̀ ibi tẹ́gbà yẹn ti ń wá. Tó máa fún yín lọ́tùn lósì. Àwọn ogun ọ̀run ti dé. Àwọn ogun ọ̀run ti dìde fún wa ní Nàìjíríà. Ìyà tẹ́ fi jẹ wá tó. Ẹni kan má dà dúró kẹ́ fi ìyà jẹ wá. Ọlọ́run á fi ìyà jẹ yín. Ọlọ́run á fi ìyà jẹ yín. Àfi tó bá jẹ́ pé ẹ máa release wa kó lúkàlùkù dá dúró. So ẹ fẹ́ ká dá dúró. Ṣé ìyà tẹ́ fi wá ń jẹ wá yìí ni ká wá continue? Lágbára Ọlọ́run kò ní ṣeé ṣe fún yín. Gbogbo ìròyìn ti bàjẹ́. Ìròyìn ti dòfo. Ìmọ̀ yín ti dasán. Ìmọ̀ yín ti dòfo. Lágbára Kristi. Ní rí bá ti ṣe ní rọ́nà gbígbà. Àfi kẹ́ ya release Yorùbá nation. Ká lọ olúkàlùkù lọ́nà. Kí ló dé? So ká má lọ. Kí Yorùbá nation má lọ. Kẹ́ túbọ̀ máa fi ìyà jẹ wá. Ẹ ti mófo. Ìyà yẹn ló dẹ̀ máa padà jẹ yín pa. Kò sí bẹ́ẹ̀ ṣe lè jẹ ní yó. Lágbára Kristi. So wicked people. So wicked in Nigeria. Evil people. Àwọn òyìnbó bá dá sọ Ọlọ́run á kún wọn nù. Ọlọ́run á mí sí wọn. Àwọn òyìnbó á dá sọ̀rọ̀ wa. Ẹ̀yin èèyàn wa jàre. Ìbínú mo fi ń sọ̀rọ̀ yìí. Ẹ má bínú. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ ń rí nínú gbogbo awuyewuye ọ̀rọ̀ Yorùbá nation àti ti Sunday fi lọ kọ̀wé ní kíni pé kán tú wá lẹ̀. Torí ó ṣe ló mú wa sọ. Tinubu mú Nàìjíríà sọ náà. Ó mú wa sọ. A lè ní kó fi wá sílẹ̀. Àbọ̀ ọ̀ranyàn ni. Ṣé by force ni? A ní ká kúrò nínú ìgbèkùn. Ó ní dandan pé nínú ìgbèkùn. Lágbára ẹ̀jẹ̀ Jesu Ọlọ́run máa kó gbogbo ẹ̀yin ọba yìí jẹ́ yìí. Ọlọ́run máa kó gbogbo yín sínú akoto. Ó máa dé yín pa. Lágbára Kristi. Ẹ̀yin èèyàn wa ẹ ṣé jàre. Tẹ́ fi ń tẹ́tí sí wa. Ẹ bá wa share kẹ́ bá wa like kẹ́ bá wa pín.
Ẹ bá wa pín torí òyìnbó ẹ̀ sá sí mi, ẹ pa mí lórí. Ẹ bá wa pín, kí ẹ bá wa share. Ọlọ́run á rán yín lọ́wọ́. Ẹ ṣé gan tẹ fi ń tẹ́tí sí wa. Ah! Ní ìga o.